gbogbo ojú tí ń wò mí ìṣẹ̀lẹ̀ burúkú ò ní ṣẹlẹ̀ sí yín o. ẹ jájọ fèyí kọ́gbọ́n. Bùsáyọ̀ tó pàdé ọ̀rẹ́kùnrin láàrin oṣù méjì tọ́rẹ́kùnrin ọ̀hún sì ṣekú pa Bùsáyọ̀ nípínlẹ̀ Ògùn. àbẹ́ ẹ̀ráyé ilé ayé ogun ẹni tá a gbójú okùn lẹ́kọ̀ọ́jọ́ ẹni àgbà. mo fẹ́ kájọ fèyí kọ́gbọ́n. ayé mọ̀ níkà o, ayé burú púpọ̀ o. ẹ wo ohun tó ṣẹlẹ̀ yìí. nígbà mo sì jókòó mo ronú mo ní tálàbá tún gbẹ́kẹ̀lé tálàbá tún bá ṣe. Bùsáyọ̀ òun àti ọ̀rẹ́kùnrin rẹ̀ ni wọ́n jọ pàdé. ọ̀rẹ́kùnrin tá à ń sọ yìí Táíwò lórúkọ rẹ̀ ń jẹ́. Táíwò ó sì lékejì tí wọ́n ń pè ní Kẹ́hìndé. Táíwò wá ṣàlàyé ń gba ọwọ́ pálábá rẹ̀ ségi lẹ́yìn tó ṣekú pa Bùsáyọ̀ tán. gbogbo àlàyé tó ṣe bí iṣu ṣe kú tọ́bẹ̀ẹ́bẹ́ gbogbo ọ̀nà tó gbà tó fi pa Bùsáyọ̀. ohun tó ṣe tó fi rí Bùsáyọ̀ pa, àwọn mélòó ni wọ́n pa Bùsáyọ̀ nípínlẹ̀ Ògùn. báwo ni Bùsáyọ̀ ṣe kó sí i lọ́wọ́. Bùsáyọ̀ yìí èso omidan o, ẹni tó ti bímọ ni. ǹjẹ́ ọkọ ń bẹ lé Bùsáyọ̀ àbí kò sọ́kọ lé Bùsáyọ̀? ayé burú o. nínú fọ́nrán ilẹ̀ ti gbọ́, ṣùgbọ́n o ẹ bá mi subscribe sí Kábíyèsí TV yìí, ọ̀fẹ́ ni, wọn ò gbowó lọ́wọ́ yín, ẹ subscribe sí. ayé níkà púpọ̀, nǹkan kan o, nǹkan sì ń bẹ. ohun tó wá yà mí lẹ́nu jù ń bẹ ni wípé nígbàkúgbà tọ́wọ́ pálábá àwọn ará bí ìbá ti ségi, tó wọn bá kọ́ dá o, èèyàn tẹ́ ẹ pa bó o lẹ ti ṣe, wọ́n wà pé agbé apá afúnlágbájá, orí òǹtọ̀hún làkàṣègbè la fún, ẹsẹ̀ òǹtọ̀hún lágbẹ́ran lálọ́rì gbé fún. àwọn wo ni lágbájá? wọ́n tù wá mọ́ dápọ̀, wọ́n pe wòlíì kan níbì kan ló lóun nílò agbárí, àfáà kan bì kan ló lóun nílò ẹsẹ̀, Ifá Kóredé kan bì kan ló lóun nílò ìbàrá àdí, oríṣiríṣi bẹ́ẹ̀. bẹ́ẹ̀ nígbà míì gbogbo àwọn tí wọ́n ń dákọ pé wọ́n nílò apá àbí itan yìí, wọ́n lè mọ̀ jẹ́ ojúlówó ẹlẹ́sìn, kó jẹ́ pé wọ́n fojú ń pamọ́ tí wọ́n fi ń hùwà ìbàjẹ́ ni o. báwo lọ̀rọ̀ ṣe jẹ́? báwo ni wọ́n ti ṣòkú Bùsáyọ̀? nǹkan kọ́ o, ẹja mọ́ ṣọ́ra o. pánsá òfura pánsá jáná, àjà òfura àjájì. lọ́dún tá a wà nù rẹ̀ yìí kú ò ní pa wá o. a ò ní bá wọn kúkú òjijì, a ò ní kó sọ́wọ́. ẹni tá a lọ bá tá a sì kú sọ́dọ̀ rẹ̀, Ọlọ́run bá ò ní jẹ́ á bá o. ẹni tí ó ṣekú pa wá, Ọlọ́run mọ̀jà pàdé wọn. ṣùgbọ́n ẹja mọ́ ṣọ́ra o. ẹ̀yin náà gbọ́, ẹ subscribe sí Kábíyèsí TV. ayé mọ̀ níkà o, àbẹ́ẹ̀ rí. ẹ ti tó bí ọmọ ọdún mélòó báyìí? 48. 48. iṣẹ́ wo gangan lẹ ń ṣe? Iṣẹ́ babaláwo ń ṣe. Babaláwo. a ti tó bí oṣù mélòó ọdún mélòó tẹ́ ti ṣe babaláwo? A ti tó bí 15 years now. Hello? A ti tó 15 years. 15 years. bọ́lẹ̀ tí kò ṣe babaláwo tẹ́ ń ṣe? Owódèdí Roko. Owódèdí Roko. Bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀, kí ló gbé dé iléeṣẹ́ ọlọ́pàá? Ìkejì mi pè mí ní ọjọ́ kan. So ìgbà tó wá pé wọ́n sọ pé òun ní ìdòwó. tó bá dẹ̀ ní ìdòwó bẹ́ẹ̀ máa ń send owó sí níbi tó wà. ó wá sọ pé òun ní ìdòwó. Mánà owó pọ̀ lọ́wọ́ mi báyìí o. ó wá ní kò sí owó kọ̀ọ̀kan lọ́wọ́ ara báyìí. kò wá jújọ́ kẹta ẹ̀ lọ. ẹnìkan wọn máa ń pè ní Ifá Kóredé. Ifá Kóredé yẹn ló wá pè mí. Ifá Kóredé yẹn ló pè. ó pè ìkejì mi. ìgbà tó pè ìkejì mi, ìkejì mi wá wà lẹ́nu ìparọ́. ìkejì mi wà lẹ́nu iṣẹ́. ìkejì máa ń ní Ifá Kóredé pé òun o, òun ò mọ nǹkan tó pò òun fún o. bá ní bá lọ bá Ifá Kóredé. ìgbà tí mo dọ̀dọ̀ Ifá Kóredé, Ifá Kóredé wá sí àlàyé mi pé nǹkan pé òun nídìí orí nígbà àwọn ọ̀rẹ́ nǹkan ló fi lóní ìdí ẹ̀. Mánà nǹkan tó bèrè yìí ayé ti le. ó bá ní tí bá ní àwọn tó bá mọ̀ bá ní òkè wọ́n máa wọrí pé máa sọ fún ẹnìkan pé tó bá ti ṣàlàyé fẹ́ nìyẹn kọ́ pé ó máa rí. ṣùgbọ́n kó tó gbà yẹn, ẹni yẹn tó jẹ́ Kàsímù yẹn ní táìmù kan àjọ àgbàtàwà lágọ̀ọ́kà, Kàsímù yẹn máa wá sọ́dọ̀ wa ní àgọ́kà. so Kàsímù yẹn mo wá bọ̀ láti pàtí, mo wá pàdé Kàsímù ní òru. so ó yàrá fẹ́ ṣe nǹkan tí ò dáa fún mi. ní ìgbà tó wá rí mi lọ́nà ẹ̀gbọ́n yín tẹ ní mọ́, mo wá ṣàfún Kàsímù lówó. Kàsímù á ní wọ́n ní
premier lẹ́wà sí máa nìyẹn wá lóun máa wá bí Kazeem ṣe bẹ̀rẹ̀ sí ní wá sọ́dọ̀ mi nìyẹn nígbà tó wá sọ́dọ̀ mi ó máa mọ tí màá ra nǹkan fún mi ó wá díjọ́ kó wá jókòó pẹ̀lú mi àwa jọ ń sọ̀rọ̀ ló bá náà ẹ̀yin ò já ẹ̀yin ò mẹ́nu ẹ̀ ní ẹ̀yin ò mọ kinní kan ní nígbà àdúgbòje nǹkan kan ibi tó tó à ń sọ ọ̀rọ̀ páàkì èèyàn mo wá ní kíní ẹ ti le gan ẹni tó bá mú wàhálà ni ó ní kò sí kankan ẹ̀gbọ́n màtó wá sọ̀rọ̀ yẹn ṣá kò ju bí ọ̀sẹ̀ kan lọ bóyá gbé ẹrù èèyàn sínú cargo bag fún mi nìyẹn ó pọ̀ ní wọ́n bá díẹ̀ màtí mo rí màtí mi rí rí ẹ̀rù bá mi pé irú kí lélẹ̀ ó ní ẹ̀gbọ́n ẹ máa lò mọ́ fún yín ni mo ìgbà lọ́wọ́ ẹ̀ nìyẹn ìgbà tí mo àgbà lọ́wọ́ ẹ̀ máa rò pé kíní ìdẹ́ máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ o máa sọ fún àwọn tàjọ́ ṣẹgbẹ́ wọn wá náà wọn máa need so mú ibẹ̀rẹ̀ sí ní ta fún wọn ní díẹ̀díẹ̀ nìyẹn títí mo fi lò yẹn tán so ìgbà tó wá di pé ìkejì mi wà yẹn mo wá lọ sí mo wá fẹ́ ra aṣọ fún ọmọ kan tó wà lọ́dọ̀ mi nírọ̀lẹ́ ọmọ ẹ̀ Samson lórúkọ ẹ̀ báwo ló ṣe jẹ́ sí yín. ọmọ àdúgbò ni aṣọ tí mo fẹ́ rà fún yẹn bí mo já ṣe dé láfẹ́ wá bí mo ṣe rí Bùsáyọ̀ nìyẹn mo dẹ̀ ti tó Bùsáyọ̀ máa tẹ́tí jọ wà ń sọ́tún lọ́dún 2 months. ta ló ń jẹ́ Bùsáyọ̀. girlfriend mi ni. Okay. ló bá ní níbo ló àdàmú wa ni mo ra aṣọ fún Samson ló bá ń ṣe ìmìnira tòun náà ni mo bá ní òkè kó má wọrí ó wá ní ọ̀dọ̀ mi lọ́lọ́hún náà dẹ̀ ń lọ bá ní kó àti Samson kan máa lọ sí. Bùsáyọ̀ yẹn á tó bí ọmọ ọdún mélòó. ó rà àgbàlagbà ni kì í ṣe ọmọdé. ó ti bí ọmọ ọdún mélòó. ó ti máa lé ní bí i 33. tó ti márì. ó ti márì. tó ti bímọ tẹ́lẹ̀. ó ti bímọ. ọmọ mélòó ló ti bí. mi lè sọ pé ọmọ báyìí bóyá mẹ́ta mi so bí mo ṣáà ṣe mo rí àwọn tí mo fẹ́ rà bí mo ṣe wá sí ọ́fíìsì yẹn ìgbà tí mo wá sí ọ́fíìsì mo jẹ́ àjà seaman àjọmú kó tó gbà yẹn nígbà tó lọ sí láti wá yẹn mo wá Kazeem lọ mo wá sọ fún Kazeem pé Kazeem báwo ni mo ti ń wọ ẹ mo ní ìdí kan báyìí ṣùgbọ́n ṣá mo ti rí báwo la fẹ́ ṣe ló bá ní òkè kóun máa wá bá mi kì í má wọrí kóun máa bá mi pé ṣé kóun máa bọ̀ báyìí ni mo ní kó máa wá báyìí tó wá ní tó bá di alẹ́ nìkan bá gbé mẹ́jọ kóun máa wá bó ṣe wá bá mi ní alẹ́ nìyẹn ọmọ yẹn mo ṣàṣẹ la lè yóò jẹun ìgbà tó dẹ̀ jẹun ó sùn. oúnjẹ wo ló jẹ. ó jẹ fùfú. ta ló fún ní fùfú jẹ. èmi náà mo fún un ó ṣà jẹun ìgbà tó dẹ̀ di alẹ́ bí Kazeem ṣe mú handkerchief yẹn bó ṣe fi cover imú ẹ̀ báyìí èmi wà dì lọ́wọ́ mú mo èdè lọ́wọ́ mú bí Kazeem ṣe bó ṣe gbé ọmọ ẹ̀. òṣìṣẹ́ yẹn àti Kazeem nìkan lè ṣekú pa. ìkejì mi dé ẹsẹ̀ mú. mi ìpẹ́ sọ̀rọ̀ sókè mi. bẹ́ẹ̀ ni. mi ìgbọ́ ikú bẹ́ẹ̀ ni. ṣé yẹn àti Kazeem nìkan lè pa. bẹ́ẹ̀ ni. ẹ̀ Kazeem nìkan lè ṣekú pa. èmi àti Kazeem àti kejì mi ni. níbo lẹ́yìn dìbò bó ni Kazeem dìbò ní kejì yín dìbò. ẹsẹ̀ ni kejì mi dìbò. èmi dọwọ́ mú. Kazeem kọ́ bó nìyẹn ó dìbò. ó di orí mú àti ó di orí mú báyìí. kí lẹ korúkọ gẹ́fẹ̀ ní ẹlẹ́gùn. Bùsáyọ̀. Bùsáyọ̀ ta ló ń jẹ́ Dárasími. òun Dárasími kọ́ lórúkọ. ẹ̀yin lẹ pa Dárasími. èmi ni mò ń pè ní Dárasími. ẹ lẹ ń pè ní Dárasími. mi ò rí rí ìgbà tó mo tẹ̀ pé lórúkọ ẹ̀ wá ní òun jẹ́ Dárasími. bíyà kíní kan mineral àbí wọn kan. ìyá mineral ló. ìyá mineral ló. ìyẹn lẹ́yìn fi pè ní Dárasími. ṣùgbọ́n Bùsáyọ̀ gbọ̀ngàn ló ń jẹ́. okay now gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìwádìí wọ́n sọ wípé kì í ṣe àkọ́kọ́ yìí tẹ́ máa ṣe ládùúgbò yẹn báwo nìyẹn ṣe jẹ́. Kazeem yẹn òun ló mú Kazeem tí mo sọ yìí òun ló gbé ẹrìn wá fún mi sínú báàgì nígbà tó dẹ̀ gbé dọ́dọ̀ mi tí mo rí ẹ̀rù bá mi wọ́n á gbà. apá àgbo nínú ara èèyàn ni Kazeem gbé wá ara ẹran bó ṣe jára ẹran yáṣà ní apá ibi tó jẹ́. ẹ mọ̀ pé kò ẹ kìdá ẹran lásán ni èlé sọ pé. ẹ mọ̀ bóyá ìtàn ni o bóyá àjà ni bóyá ẹ̀yìn ni o. ok àwọn wo lẹ wá ta báńṣì yẹn fún báwo lẹ ṣe tà èlò lẹ tà wọn.
àwọn tí mo tà fún wọ́n fẹ́ tó bí 6. Ó yá, ẹ dárúkọ wọn. Adífágbọ́lá. Adífágbọ́lá. Bẹ́ẹ̀. Ta ló jẹ́ Adífágbọ́lá? Ó wà ní Ìdíòrè. Ìdíòrè, òkè, tátú ni. Agbéfáwọ̀. Agbéfáwọ̀ bó nìyẹn wà? Ó wà ní ìta ìdíbi òkè ìdóṣá. Ó yá, ẹ máa dárúkọ wọn gbọ́. FM. Ẹ dárúkọ ẹni yẹn sọ bí tó wà, ó yẹ ẹ máa sọ. FM wà lágbọ́ka. Okay. Ifáàdìó ìyẹn náà wà ní Àgọ́kà. Ifákóredé ìyẹn náà wà ní sáìdì inú Àgọ́kà bẹ́ẹ̀ náà lọ́nà wà. Ó yá, ta ló tún kù? So lẹ́yìn ewé ìyẹn wà ní sáìdì tó kù. Ẹni tí wọ́n sọ wípé tẹ ló wá bá yín pé ẹ fẹ́ òun nídìí èèyàn yẹn, ta ló nítàn? Òun náà ní Ifákóredé. Ṣé òun lè ti kọ́kọ́ ta ara èèyàn fún tẹ́lẹ̀tẹ́lẹ̀? Òun èyí tí Kazeem gbé wá ń gbà yẹn. Ẹ ti kọ́kọ́ tà fún tẹ́lẹ̀tẹ́lẹ̀? Òun ni mò ń tà fún Ṣé tẹ́lẹ̀. òun ta ló wá bẹ̀ yín lélẹ̀ tẹ́ fẹ́ tẹ́ pa yìí? Òun náà ló wá padà bẹ̀ wá lélẹ̀. Ifákóredé. Ló wá padà bẹ̀ yín lélẹ̀ tẹ́ tẹ́. Ṣé gbogbo jọ wà nínú ẹgbẹ́ kan náà làbí báwo ló ṣe mọ̀ yín, báwo lẹ ṣe? Ẹ máa jọ wà lágbọ́ka ni. Okay. So adẹjọ́ ń ṣe mítìnì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ìgbà tó yà là bá wọn ṣe mítìnì. Lútà ìbá wọn ṣe mítì mọ́. Irọ́ adìjìnà síra wa Okay. ní mi àti bá wọn ṣe mọ́. Mélòó ni Kazeem ti gbé kíní èèyàn wá fún yín? Ẹ̀ẹ̀kan sí yẹn náà ló gbé yín wá fún mi. Kò dẹ̀ gbowó lọ́wọ́ mi, ó kò tó pẹ́ ẹ̀gbọ́n mo fún yín. Ẹnìkan sọ wípé nǹkan wà tó jẹ́ pé wọ́n ti gbé wá sínú ike fún yín rí tẹ́lẹ̀ tẹ́ pẹ́ sọ pé ẹ sọ fún ìkejì yín pé ẹ ti lè ta 10,000 ta 20,000, báwo nìyẹn ṣe jẹ́? Kò sí. Ó yá, ẹ sọ̀rọ̀. Ìjọ́ tí mo dé jọ yẹn, ó máa ní kí wọ́n ti bá ti lọ sí ibi tí mo gbé lọ́tà, ó máa ní kí wọ́n já ewé bọ̀, ó máa ń jẹ́ òyìn wa fún. So ó máa gun, ó ṣàrẹ̀ ló máa gun lójú. Ẹ dúró. Ló máa gun bá ti wá gun débi Ẹ má kan. bínú. Ó yẹ sọ̀rọ̀ ẹ mú. Ìjọ́ tí mo dé tí mo wà lọ́tà, ó máa ń pè mí kí bóun já ewé bọ̀, Okay. ó máa ń jẹ́ òyìn bọ̀. So ìgbà tí máa jẹ́ òyìn wa fún sá, Okay. ó ṣàgó kí ó sọ sínú ogun pẹ̀lú ewé yẹn. Okay. Ìgbà tó gùn náà kà kí ni nǹkan tó ń ṣe, wá gbé fún mi wá ní kí n máa bóun gùn lọ, máa wò máa náà kí ni eléyìí. Létà ó ṣáà ti bàtó ṣé tó ṣọṣẹ yẹn tó bàtó parọ́ ẹṣẹ́ ó fún mi díẹ̀ máa ń kọṣẹ yẹn wẹ̀. Wọ́n ní báwo ìgbà tí mo ti wà lọ tí mi máa ń wá bíyà tí bá lọ sọ́tà bẹ́ẹ̀ mo lè lọ bí ọ̀sẹ̀ méjì tí wá sábẹ́kúta àbí tí mo lọ ọ̀sẹ̀ kan lọ́tà tí wá sábẹ́kúta tí bá ti ohun tí bá ti débi ewé mi báyìí ìjọ kì í gbọ́dọ̀ pè àmì gbọ́dọ̀ padà sí ọ̀tà ni. So ló bá ní ẹ̀yẹn tí mi mọ̀ pé kọ́ báyìí ló wà nù kọ́ báyìí ó ní ṣe mi ríṣẹ́ ni mo ní mo ríṣẹ́ oye ìbẹ̀mọ̀ tí wá gẹ̀ẹ́tì pé ó ń lo ìbẹ̀mọ̀ tí gẹ̀ẹ́tì pé ó ń lo ẹran ni. Yẹn lẹ sọ wípé Kazeem ti gbé wá fún yín tó gbé sínú ike. So ló máa ń sọ pé òun máa ń ta ni. Okay. Pé ó wá dárúkọ ìjọ yẹn ọ̀hún tí mo wà ráńgbà yẹn èmi tí mo ti dárúkọ Àdìó gbogbo àwọn tó dárúkọ mo ti dárúkọ èèyàn mẹ́ta mi nígbà yẹn. Okay. Ló ṣàlàyé ẹ̀ fún yín ló ṣàlàyé tẹ́lẹ̀ fún mi tẹ́lẹ̀ máa ní ẹ̀. Bọ́ tẹ́lẹ̀ yẹn ṣé yìí mọ̀ wípé iṣẹ́ tó mú ṣe nìyẹn pé ká fi ẹran ara èèyàn ṣe ètùtù bí a ká fi ṣáájú rádà. Irọ́ mi ò mọ̀. Ẹ̀bùn tó tẹ̀lé wá mọ̀ yẹn kí ló tẹ̀ pé kejì ń ṣàkíyèsí pé nǹkan tó ń ṣe ìjọ yẹn mo ti ń fún wọn ní ìgbà tó bá di pé Fákóredé wá pè mí ìjọ kan ó pè mí mo ti wà lókè kò mo ṣiṣẹ́ lọ́wọ́ ni ló bá ní mo wà lọ́tà àjọ yẹn bó ṣe pè mí bí ó ṣe pè nìyẹn Fákóredé mímú aṣáájọ sọ̀rọ̀ wá ní ẹ ìkejì ẹ̀ ń kọ́ mú nìyí sí ní Abẹ́òkúta mo wà ní Ọ̀tà báyìí ló bá ní kí n sọ kókó mo ní àṣẹ ìlú nọ́mbẹ̀ lọ́wọ́ ni wọ́n á ní nọ́mbẹ̀ lè lóhùn sí mi má bínú bí kó pe òun ó ṣáà fi kọ́ọ̀lù dàmí láàmú gan bàtí má ṣe tán lọ́wọ́ ìrọ̀lẹ́ mo ṣe wọn á pè lè pe ọgbẹ́ni Fákóredé ti pè mí pé ó ní kó pe òun mo ní kó sèfù nọ́mbẹ̀ fún ọmọ àdàmí láàmú mọ́ èmi bí mo tẹ̀ fún mi pé Fákóredé náà má ra kíní ẹ lọ́wọ́ ẹ̀ ní pé tá a bá lọ sí eré ọ̀dọ̀ fi ẹ̀yìn ọ̀dọ̀ Fákóredé yẹn tá a bá lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn bí babaláwo àwọn tó yà dá pẹ́lẹ̀ kan yẹn tá a bá lọ bẹ̀ tá a bá ṣe fàájì tá a bá ti ń bọ̀ Fákóredé máa ń pè òun tó bá ti pé yẹn èmi ò sí bẹ̀ ọkọ̀ máa mú wọlé wọn jọ sọ̀rọ̀ tí bá ní kí ló bẹ sọ a ní irọ́ ó ń bèrè àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ tó ń ibẹ̀ mo ti máa ń gbẹ̀ ti. ọ̀rọ̀ tí ṣé yìí ni kẹ́dà bí Táyé ọ̀rọ̀ tí padà Táyé yín sọ tí Táyé yín sọ sì kí lẹ fẹ́ sọ sáàrin yẹn ó ní Fákóredé ti máa mú yín wọlé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí máa ń tọ̀ tẹ́ẹ̀kì láwùn fóun kí ló tẹ̀ láwùn fún kejì yín. Mọ̀ pé òun ò fi taratara bá mi. Mélòó lẹ ti ta ẹran èèyàn fún Fákóredé? Èyí tí Kazeem gbé wá fún mi yẹn pé mo bù fún un ó ti tó ẹ̀mẹ́rin sẹ́ máa. Ẹ̀mẹ́rin báwo lẹ ṣe wá ṣe tí ò yọ̀dí tí ò bàjẹ́? Ìgbà tó gbé dọ́dọ̀ mi yẹn mi mọ̀ bí mi máa ṣe jọ yẹn nígbà tí mo wá fún Adífágbọ́lá
ní ẹran tí mo gbé lọ fún Adéfagbọlá ní ọ̀dọ̀ wọn lọ́hùn. Èyí tó wá ṣẹ́kù yẹn ni mo wá ń sọ pé báwo yẹn máa ṣe kínní. Mo wá lọ bá Ifákúrédé ńgbà yẹn. Ifákúrédé pé ẹ máa dà sọ inú ọtí lẹ máa ṣe sí inú ọtí ni máa. ṣé Ifákúrédé yẹn ló wá rán yín kẹ́ lọ mú èèyàn míì wá báyìí? Bẹ́ẹ̀ ni òun náà lọ rán. ṣùgbọ́n wọ́n sọ wípé Ifákúrédé sọ pé òun mọ̀ pé máa ń ta ẹran ara èèyàn, òun kò fẹ́ mọ̀ bóyá lóòótọ́ àbí lódodo lòun ṣe ní kẹ́ gẹ́ẹ̀tì wá. ẹ ṣe tòótọ́ Ifákúrédé ìgbà tèmi àjọ ń ṣe mítù tẹ́lẹ̀ ni ìgbà tó ga ti dènà síra tá àjọ ṣe mọ́ tá a bá lọ pàtì tá a bá pàdé ó yìí máa ń ṣe pẹ̀lú wa. Eléyìí dẹ̀ ìgbà tèmi tó bá lọ pàtì ọ̀tàlémí wà òun máa ń ṣe làwùlàwù bíi bóyá kó máa fi hàn ẹ̀mọ̀ Ifákúrédé kájọ máa ń jò kájọ máa ń mọ́ ti ṣe fàájì mọ́jú tá a bá lọ pàtì tá a bá pàdé ní pàtì. Ó wá di pé ọ̀rẹ́ àjọ ṣe mọ́ òun ò jókòó pẹ̀lú wọn mọ́. Ibẹ̀ ni kò sí bẹ́ẹ̀ mo ti sọ fún mi pé kó ṣọ́ra pẹ̀lú Ifákúrédé. Ìgbà tó fi mú mi yẹn mo bá ti gẹ̀ẹ́tì ọ̀rọ̀ ẹni tó wá bá ń bi ọ̀dọ̀ àwọn àfihàn àwọn tó mú mi jọ yẹn tó ń forúkọ wọn ní màá rántí orúkọ wọn Àgbẹ̀kọ̀yà. Ìgbà tí Ifákúrédé wá bá mi tó ní àwọn máa ṣe bákan àwọn máa ṣe bákan bákan ibẹ̀ mo ti gẹ̀ẹ́tì mo ti di ọ̀rọ̀ ẹ̀ mú pé oye ọ̀rọ̀ ẹ ni Ifákúrédé bí wọ́n lòun mọ̀mọ́ fún tó bá kejì mi sọ òun wá sọ pé kò sọ níwájú àwọn Àgbẹ̀kọ̀yà yẹn pé òun ti ra nǹkan báyìí. Gbogbo ìgbà yẹn lè dẹ̀ ti sá èmi náà kọ́ mú gbà yẹn. Màá ló gbà tí Soko tí ọlọ́pàá ṣáàmú tó mú ẹni tó wà ní side case mi tó fi mú mi yẹn wọ́n á ní tí ó yọ bá rí kejì mi gbogbo ọ̀rọ̀ yìí ó máa wọ̀n gédégbé. bóyá Táíwò ṣé nǹkan tí ó gbìyànjú Kẹ́hìndé Dáre ṣe tẹ́ ń gbìyànjú láti sọ ni wípé Ifákúrédé yẹn gangan ẹ̀yin àtẹ̀tí máa jọ ń rà ìyẹn ẹran ara èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ nígbà tí Kazeem gbé wá fún mi. nígbà tí Kazeem gbé wá. ó gbé wá fún mi gbà wọn ló sọ pé ọtí ni inú ọtí ni kí n. a ti tó ẹ̀mélòó tí Kazeem ti gbé wá. ẹ̀ẹ̀kan sí yẹn náà ló gbé wá fún mi. so ẹ̀ẹ̀kan sí yẹn náà lẹ tà fọ́pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ dárúkọ yẹn. mo bu díẹ̀ ni. ṣe bẹ́ẹ̀ ṣàkàn yẹn náà lẹ tà. ẹ̀ẹ̀kan ó ti wà nù ké nínú ọtí lọ́wọ́ mi lé ó ti wà lọ́wọ́ mi nínú ọtí lé tó ń bá ti ta. báwo lẹ ṣe wá ṣe kí lẹ korúkọ ìkẹfẹ̀ẹ́dì sí yẹn. Bùsáyọ̀. Bùsáyọ̀ bá lè ṣe wá ṣe ilé ara Bùsáyọ̀. Kazeem ní oko òwú ní aláì màá bá ń gba jẹ́wà ọwọ́. ló ń jẹ́ gba jẹ́wà. owó òun abá mi gbowó ẹ̀wà. ọwọ́ ya fi ọwọ́ lẹ sọ́dé. ọwọ́ àti ọkàn tó àti orí ìgbà tílẹ̀ mọ́ orí yẹn ti wà nínú báàgì ọwọ́ yẹn àtọkàn yẹn wọ́n á da ọtí sí wà nínú ike so pẹ̀lú àwọn tẹran díẹ̀díẹ̀ wà nínú ike ọ̀dà ọwọ́ ẹyọ kan yẹn mo á mú yàn má lọ tà fún ẹni tó sọ pé òun ní ìdẹ. ta ló ní tọ̀? Kaolack. Kaolack. kí lẹ pé? Kaolack. ta ló ń jẹ́ bẹ̀? ṣé wo ló ń ṣe ìlú wo ló wà? àfa Abẹ́òkúta ń bẹ̀ náà ló wà. ok apá abúlé Abẹ́òkúta. sáìdì tó toró yẹn ló wà. ok mo á tà fún èló lẹ tà? 50,000. ìgbà tí mo á tà fún ìyẹn ẹyọ kan tí mo mú lọ fún mo tà fún ìgbà tí mo á tà fún tí mo wá ń bọ̀ mo á gba ọ̀dọ̀. ẹsẹ̀ ńkọ́ bí lẹsẹ̀ ẹ wà? gbogbo everything ni Kazeem ti kó lọ. ìgbà tí mo á tà fún yẹn mo wá lọ bá Ifákúrédé pé ó ti wà ńlẹ̀. ẹ lọ bá a bẹ pé lórí fóònù. mo lọ bá lọ́fíìsì. níbo lẹ ti bá? ó wà lọ́fíìsì ẹ̀. ok wá ló ti wà lè kí ló wá sọ. wọ́n wá ní òkè tó bá di nírọ̀lẹ́ máa lẹ pé kì í má wọ̀ tó gbogbo èló ni Ifákúrédé fún yín? kò tí ì fún mi lówó ó náà ènìyàn ló máa sanwó. ṣùgbà tó wá di ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn èmi dẹ̀ ń lọ bì kan máa sọ fún kejì mi pé kó yẹ ká máa lọ kejì mi ní ara ń gbé kí n jẹ́ kí kóhùn rí Ifákúrédé máa nókè tó bẹ́ẹ̀ mi ṣe lọ bí tèmi lọ nìyẹn ìgbà tí màá lọ bí tèmi lọ yẹn tó wá pẹ́ o mo wá pe ìkejì mi ìgbà tí mo pè ó gbé kọ̀ mo ṣàbẹ̀rẹ̀ sí ní pé wá gbé kọ̀ wá ní kí ló dé Kẹ́hìndé má dà mí láàmú mo dẹ̀ máa lọ ń tiẹ̀ máa gbé ọ̀rọ̀ yẹn ti ṣe ségesège mo á pe Ifákúrédé sọ pé Kẹ́hìndé kinní kan gbá yẹn Ifákúrédé sọ bẹ́ẹ̀ ó ní òun ti fi kejì mílẹ̀ sọ́hun mo kí n má pe nọ́mbà òun ara òun mọ̀ pé iṣẹ́ tẹ̀ ń ṣe nìyẹn bá náà Ifákúrédé síbẹ̀ iná lẹ sọ pé kí n ṣe ìkọ́ báyìí wá
báwo kílẹ̀ tó wà ń sọ yìí mo bá ní mo mọ kankan o tẹ bá fẹ́ yẹ kó fẹ́ sọ̀rọ̀ yẹn kí n lọ wá 2 million naira wá Ọlọ́run sọ bẹ́ẹ̀. ìyẹn Fákúrédé Okay. tó mi kọ́ọ̀tù fóònù yẹn mo bá padà pélé bá ní má pè mí fẹ́ má pè mí ara má pè mí fímílẹ̀ bóyá ìtọ́jú fímílẹ̀ yẹn mo rí pé nǹkan ti ṣẹlẹ̀ mo ń kó bẹ́ẹ̀ Ẹ̀dùrọ̀ ni. nígbà tí òun pè Táíwò nígbà tí Kẹ́hìndé pè tẹ́ ní kó filẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ńgbà yẹn? owó gba yẹn àwọn Àgbẹ̀kọ̀yà ti mí nígbà yẹn Okay. ọwọ́ wọn ni fóònù wà Ọwọ́ ta ni? ọwọ́ àwọn Àgbẹ̀kọ̀yà ni fóònù wà. Okay, bàtà wá ṣàgbékọ̀ ẹ̀ ló fi yín fóònù tàbí ń gbé kọ́ọ̀lù ẹ̀ ní. tí abájọ sọ̀rọ̀ tó bá ti pè mí tí bá ti bá sọ̀rọ̀ tán báyìí àwọn máa mú fóònù lọ wọ́n lè lọ síwájú lọ́hùn tó bá tún ti pè padà káwọn kọ́kọ́ tó mú wá fún ó lè ti kọ́ọ̀tù wọ́n wá bèèrè pé sí mo lówó lórí fóònù àwọn yẹn wọ́n á pè padà tó wá pè padà yẹn tó mo wá ń dé ọ̀gbẹ́ni àwọn Àgbẹ̀kọ̀yà máa ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé sọ́kùnmọ̀ àlè bí àpàlà kọ́dà tòsí ilé ọ̀dọ̀ wa ń bẹ̀ wọ́n bá mi bẹ̀ so màá ní ẹmu àlọ́dọ̀ yàrá gbẹ́gẹ́ báyìí mo mọ sí lọ́wọ́ ni mo ṣe pàdé ló kọ́ bá mi bẹ̀ á ní apábọ́lù òun bẹ kí wá bóun lé kí wá bóun lọ́fíìsì mo ní wá bá mi bẹ̀ á tún court tó bá tún tóbi 30 minutes síra wọn á ní kó tó kúrò bẹ́ẹ̀ ni mo níbẹ̀ mo ṣì wá bá mi so àwọn yẹn wá ń sọ̀rọ̀ lábẹ́ ọ̀rọ̀ táwọn yẹn wá ń sọ lábẹ́ ọ̀dà pé yẹn ló ń fi gbọ́ wípé ìtàn yẹn pé kíní ẹ̀ ti àṣírí ti tú bí láwọn kọ́ra fún pé ọ̀gbẹ́ni tó bá tilẹ̀ wá mádàmù láàmú rárá. Ọmọ tí ẹ lè ṣe pupa yìí ṣé mo yá ṣé mo bàbá ẹ̀. mi ì mọ fámìlì á tó bí ọ̀sẹ̀ mélòó lẹ ti ń bára yín ṣe. á di tó bí oṣù méjì. bóló sọ fún pé àwọn ọmọ òun wà. ẹ̀wù tó kú wà lọ́dọ̀ àwọn ẹbí ọkọ òun. ẹbí ọkọ ọmọ olúgbó gángan lòun. ọmọ olóòkè ni. gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ àwọn tẹ́ sọ pé ta kíní fún ìtẹ́ bá rójú wọn ṣe lè tú ọ̀rọ̀ ìsọ. lágbára Ọlọ́run. èmi gan máa sọ. èmi á sọ. lágbára Ọlọ́run. lórí ìgbà tí wọ́n fi mú mi yẹn mo jẹ́ kó yẹn pé tóun bá dé gbogbo ọ̀rọ̀ yẹn ló máa sọ bẹ́ẹ̀. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí? kí lórúkọ yín? Kẹ́hìndé Kẹ́hìndé kí ni? Yémítán. ẹ̀yin kọ́? Táíwò Yémítán.